káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn dòwe tí a ti mọ yànnàná àwọn ìtàn tó ṣe bẹ́ẹ̀ tó dòwe Yorùbá tí Yorùbá sì ń ṣàmúlò rẹ̀ lóòrèkóòrè àtàwọn àṣàmọ̀ míì tó jẹ mọ́ ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yálà nípa àgbésí ayé ẹnìkan tàbẹ́lòmíì tó ṣe bẹ́ẹ̀ tó ti wá di òwe tó jẹ́ ohun tí Yorùbá wá ń lò lóòrèkóòrè láyé òde òní ńlá mọ̀ fi ètò yìí lámọ̀ fi ṣe lọ́jọ́ lóòrèkóòrè ńlá sì mọ yànnàná àwọn ìtàn Yorùbá tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tó ti di òwe. Fún àpẹẹrẹ Yorùbá lè pé àlọ ní ti ahun àbọ̀ ní ti àná rẹ̀, àwọn míì ó pé èébú àlọ ní tahun àtàbọ̀ ní ti àná rẹ̀. Ó níbi tọ́rọ̀ yìí ti ṣẹ̀wá ńgbà náà ńgbà tí ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ àná Ìjàpá ó jẹ́ ẹni tí ó ń dá oko tó gbéṣu tó pọ̀ gan dáadáa. Ìjàpá rèé ọ̀lẹ àfàdọ̀ òun ní Ìjàpá, kò sí tí ọmọ ṣe tá a bá ń sọ̀rọ̀ nípa àṣẹ oko tàbáwọn ọṣẹ́ míì tó lè fi bọ́ mọ̀lẹ́bí rẹ̀. Ìjàpá ó wàá lọ lóru yóò lọ sóko àná rẹ̀ ní ó bá lọ jíṣu oníjẹ tí fi ń dán tí fi ń ṣàràrìndín. Ó wá dọjọ́ ọjọ́ òní yìí ṣe mọ̀ pé Yorùbá náà ló bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tó lè ṣùgbọ́n ọjọ́ kan báyìí ní tó ní nǹkan. Lọ́jọ́ ọjọ́ kan ọjọ́ kan lọ́jọ́ ọjọ́ kan ọjọ́ kan lọ́wọ́ bá tẹ Ìjàpá nígbà tí ó lọ sóko àná rẹ̀ tó lọ jíṣu wà. Àná rẹ̀ tètè dóko níjọ́ ní a wò pé bóyá iṣu tó wú bóyá ó pọ̀ ju eléyìí tí ó wú tẹ́lẹ̀. Àná rẹ̀ bá ń bẹ̀ nígbà táná rẹ̀ ó bá ń bẹ̀ àná rẹ̀ ó bá dè mọ́ igi lẹ́bàá oko, ọba kó iṣu tí Ìjàpá wú lóko rẹ̀ tó jí kó ọba kó sí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ síbẹ̀. Nígbà tí àwọn èèyàn wá ń kọjá lọ́ndàjí tí wọ́n ń lọ oko wọn ni Ìjàpá orí rẹ̀ mà burú, bó ló ṣe wá lọ jí iṣu àná rẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣépè fún Ìjàpá. Ìjàpá ò ní ẹ ṣáà bá ń bẹ àná mi o, ẹ ṣáà bá ń bẹ àná. Nígbà táwọn èèyàn wá tún wà ń bẹ̀ tí Ìjàpá wá wà ń bẹ̀ láti àárọ̀ di alẹ́ táwọn èèyàn ń padà bọ̀ láti oko, wọ́n tún bá Ìjàpá níbi tí wọ́n so mọ́ pẹ̀lú iṣu tí ń bẹ wájú rẹ̀. Wọ́n wá wò Ìjàpá ṣé lórí iṣu yìí náà lánàá rẹ̀ olórí burúkú lànà tó ọ ní o tó ti ń fìyà jẹ torí iṣu kí ló wá le tó bẹ́ẹ̀, ó yẹ kó ti fílẹ̀. Yorùbá máa ń lo òwe yìí béèyàn bá fẹ́ jẹ́ aláṣejù wọ́n pè é àlọ ní tahun tàbọ̀ ní tàná rẹ̀. Ẹ jẹ́ ká pàdé ní orí ìkànnì yìí kan náà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ńgbà tí a mọ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìtàn tó ṣe bẹ́ẹ̀ tó dòwe àtàwọn àṣàmọ̀ míì nípa àgbésí ayé ọmọ ẹlòmíì tó ṣe bẹ́ẹ̀ tó ti di òwe tí Yorùbá ń lò láyé òde òní. Ọ̀kẹ́fìlà Ayọ̀dèjì lórúkọ tí mi ń jẹ́, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ yangan. Mr. Ìlérí Àṣẹ ló ń sọ fún yín pé ẹ jẹ́ ká tún fi ire àti ayọ̀ ká fi pàdé lọ́jọ́ mẹ́jọ.